Makinde ò gbọdọ̀ tí ì fi ẹnikẹ́ni jẹ Aláàfin lásìkò yìí o. Àwọn ìdílé Ọmọọba Ọ̀yọ́ ló sọ bẹ́ẹ̀. Àwọn ìdílé ọba Aláàfin Ọ̀yọ́ mẹ́sàn-án ti rawọ́ ẹ̀bẹ̀ sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjiníà Ṣèyí Mákindé láti má ṣe yan ẹnikẹ́ni sórí àpèrè ọba ìlú náà àfi nígbà tí ọ̀rọ̀ ẹjọ́ tó ń lọ lọ́wọ́ ní kóòtù lórí ọ̀rọ̀ oyè ọba náà bá parí. Àwọn ìdílé oyè wọ̀nyí ni wọ́n jẹ́ àrọmọdọ́mọ fún mẹ́sẹ̀ẹ̀sán nínú àwọn ọmọkùnrin Aláàfin Àtìbà tó tẹ ìlú Ọ̀yọ́ tuntun dó tí àwọn náà jẹ nínú ogún Aláàfin Àtìbà ṣùgbọ́n tó jẹ́ pé wọn kò tí ì gorí ìtẹ́ bàbá wọn rí ní tiwọn tó jẹ́ àwọn ọmọ ìdílé Alówólódù àti Agúnlóyè nìkan ni wọ́n ń jọba nínú ìdílé oyè mọ́kọ̀ọ̀kànlá. Orúkọ àwọn ìdílé mẹ́sẹ̀ẹ̀sán ọ̀hún ni Adélabú, Adédìran ẹsẹ̀ àpáta, Ọlánìtẹ́, Adéṣiyan, Adéṣọ̀kan bàbá ìdọdẹ, Ìtẹ́ Adé Abídẹ́kun, Adé Ìtàn, Tẹ̀là Òkìtìpápá àti Tẹ̀là Gbójúlógún. Látìgbà tí orí ìtẹ́ ọba ti ṣòfò nílùú Ọ̀yọ́ látàrí ìpapòdà ọba Lámídì Ọláyíwọlá Adéyẹmí kẹta tí í ṣe Aláàfin karùndínláàádọ́ta 45 nínú oṣù kẹrin ọdún 2022 ni awuyewuye ti ń wáyé lórí ìyànsípò ọba tuntun náà. Látìgbà náà ni gbogbo ìdílé Àtìbà àtàwọn méjèèjì tí wọ́n ti jọba lọ́pọ̀lọpọ̀ ìgbà rí àtàwọn mẹ́sẹ̀ẹ̀sán tí wọn kò tí ì jẹ rí ni wọ́n jọ ń dupò Aláàfin látìgbà náà ṣùgbọ́n tí àwọn Ọ̀yọ́mèsì ìyẹn àwọn afọbajẹ kò tí ì rí ẹnì kankan nínú wọn fà kalẹ̀ láti gorí ìtẹ́ ọba. Àwọn ìdílé Aláàfin Ọ̀yọ́ tí wọn ò tí ì jọba ìlú náà rí ti wá wòye pé kò ní í dáa kó jẹ́ pé inú ìdílé méjèèjì tó ti máa ń dá ọba jẹ tẹ́lẹ̀ náà ni wọn yóò ti mú ọba tuntun lọ́tẹ̀ yìí. Nígbà tó ń sọ̀rọ̀ lórúkọ àwọn ìdílé mẹ́sẹ̀ẹ̀sán, Ọmọọba Afọlábí Adéṣínà láti ìdílé Adé Ìtàn fi àìdùnnú wọn hàn sí ìgbésẹ̀ tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ń gbé lórí ọ̀rọ̀ ètò láti fi ọba tuntun jẹ lóde Ọ̀yọ́. Ọmọọba Adéṣínà ẹni tó dúpẹ́ lọ́wọ́ gómìnà Ṣèyí Mákindé fún bó ṣe mú ìṣèjọba rere lọ́kùnkúndùn ní ìpínlẹ̀ yìí tún wáá fi àsìkò yìí rọ ìjọba láti mú ìgbáyégbádùn aráàlú lọ́kùnkúndùn pẹ̀lú kí gómìnà náà sì máa tẹ̀lé òfin nínú ohun gbogbo tó bá ń ṣe. Gẹ́gẹ́ bá a ṣe sọ, a rọ gómìnà Mákindé láti bọ̀wọ̀ fún òfin lórí ipò Aláàfin kó má ṣe fi ẹnikẹ́ni jọba àfi lẹ́yìn tí ẹjọ́ tó wà ní kóòtù lórí ọ̀rọ̀ oyè ọba Ọ̀yọ́ bá ti parí. Kò ní bójúmu rárá kí ìjọba kánjú fi ọba sórí ìtẹ́ lọ́yọ̀ọ́ báyìí. Ohun tó ti dáa jù ni pé kí gómìnà rí i dájú pé gbogbo awuyewuye àti ẹjọ́ tó wà lórí ipò Aláàfin yanjú tán pátá kó tó gbé ìgbésẹ̀ láti yan ọba tuntun. Èyí nìkan lọ̀nà tí wọ́n lè gbà fi Aláàfin tuntun jọba pẹ̀lú àkóyawọ́. Nínú ìpàdé oníròyìn kan ṣáájú lọ́mọọba ìyẹn Alhaji Ahmed Isiaka tó ń dupò Aláàfin lórúkọ ìdílé Adélabú ti rọ àwọn Ọ̀yọ́mèsì láti ṣàtúnṣe sí ọ̀rọ̀ ọba jíjẹ lọ́yọ̀ọ́ lọ́nà tí gbogbo ìdílé tó jẹ́ àrọ́mọdọ́mọ Aláàfin Àtìbà yóò fi láǹfààní láti máa gorí ìtẹ́ baba ńlá wọn. Orúkọ àwọn tó kópa nínú ìpàdé oníròyìn yìí tó wáyé lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ keje oṣù karùn-ún ọdún 2023 yìí ni Ọmọọba Ahmed Adélabú, Ọmọọba Rájí Adédìran láti ìdílé Adédìran ẹsẹ̀ àpáta, Ọmọọba Lámọ̀lá Ọlánìtẹ́ láti ìdílé Ọlánìtẹ́, Ọmọọba Adéṣiyan láti ìdílé Adéṣiyan, Ọmọọba Muftau Adéjàre Adéṣọ̀kan láti ìdílé Adéṣọ̀kan bàbá ìdọdẹ, Ọmọọba Bello Rasheed láti ìdílé Ìtẹ́ Adé Abídẹ́kun, Ọmọọba Adéṣínà Àfọlábí láti ìdílé Adé Ìtàn, Tẹ̀là Òkìtìpupa àti Tẹ̀là Gbójúlógún, Ọmọọba Núrẹ́nì Táíwò láti ìdílé Tẹ̀là Gbójúlógún àti Ọmọọba Rẹ̀mí Azeez tó jẹ́ ọmọ oyè Tẹ̀là Òkìtìpápá. Ọláwálé Àjàó ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.